Eléyìí ni oògùn ẹ̀jẹ̀ tó ṣiṣẹ́ tó dáa púpọ̀. Ṣé rí kíní ni wọ́n ń pè ní pòpókà, pòpó ọkà, igi ọkà bàbà. Ẹ bá mi gbé sí káyé orí wípé àárín oko ọkà bàbà la wà yìí. Lára àwọn èso igi Yorùbá tá à ń pè ní guinea-corn, táwọn olóyìnbó ń pè ní guinea-corn, òun la wà yìí. Tí wọ́n bá ní ẹ̀jẹ̀ ò tó lára èèyàn, báwo lèèyàn ṣe é ṣe tẹ́jẹ̀ fi tó lára ẹ̀? Tí ó sì nílò wípé bóyá ẹ ṣẹ̀ṣẹ̀ máa fún lẹ́jẹ̀ àbí ẹ lọ yẹ̀jẹ̀ ẹ̀ wò. A ti sọ oríṣiríṣi nípa oògùn ẹ̀jẹ̀, ṣùgbọ́n eléyìí tẹ̀ ń wò yìí, òun ni wọ́n máa ń pè ní káràndáfí. Tẹ́ ẹ bá rí òun náà máa ń pè ní káràndáfí. Ẹ rí i pé ó pupa. Tẹ́ ẹ bá ṣe báyìí, pẹ̀lú àṣẹ Ọlọ́run, pupa ló máa gbé jáde ò, ṣe rí. Òun ní ní ṣe eléyìí papọ̀ pẹ̀lú ẹ̀, ìyẹn á gé àwọn eléyìí kù. Àwọn èyí tó lẹ̀ mọ́ ara ọkà bàbà tó pọ́n, ẹ wò èyí tó pọ́n dáadáa, òun là ń pè káràndáfí. Àwọn màmá wa ń jọ̀wọ́n àná, wọ́n á máa ṣe kínní yìí, wọ́n á tún dà sínú inú ẹ̀wà tàbí inú rice, wọ́n á ṣe papọ̀ pẹ̀lú ẹ̀. Tí wọ́n bá ṣe papọ̀ pẹ̀lú ẹ̀, ó máa ń jẹ́ kí ẹ̀wà pọ́n. Tó bá ṣe papọ̀ pẹ̀lú rice, ó máa ń jẹ́ kí rice yẹn ṣe kínní kó pọ́n. Á jẹ́ kó dùn jẹ lẹ́nu yàtọ̀. Tí èèyàn bá wá jẹ bẹ́ẹ̀, ó tún máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ara. Kò ní jẹ́ wípé bóyá carbohydrate lásán làwọn ló ń jẹ. Á ṣiṣẹ́ oògùn ẹ̀jẹ̀ nínú ara ẹ̀. Ara àwọn natural thing táwọn ìyá wa máa ń ṣe jọ̀wọ́n àná fáwọn bàbá wa ní tẹ́mi wọ́n fi gùn. Ṣùgbọ́n lóde tá a wà yìí nìsín, ìyàwó mélòó lọ́mọ tá à ń pè ní káràndáfí òní? Èpo tó wà lẹ́yìn ọkà bàbà là ń pè káràndáfí òní. Òun là á máa ń ṣe tá a máa mu láì fi nǹkan kan sí. Tẹ́ bá ṣe báyìí, á pọ́n bí ẹ̀jẹ̀. It will look like blood exactly. Á pọ́n bí ẹ̀jẹ̀. Ẹ kàn sí ẹ máa mú lásán, láì fi egbòogi míì sí. Béèyàn bá mú pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀jẹ̀ máa surplus sára èèyàn ni. Ẹ gbé sí káwọn èèyàn rí wípé àárín oko ọkà bàbà la wà yìí. Nítorí wípé ohun tá a gbé lọ́wọ́ ó yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. Ṣùgbọ́n káyé ó tún lè rí wípé ṣé oògùn ẹ̀jẹ̀ tún wà ní nínú oògùn Yorùbá. Oògùn ẹ̀jẹ̀ ń bẹ o. Ara oògùn ẹ̀jẹ̀ Yorùbá òun ni káràndáfí. Èpo ọkà bàbà tí a ṣe kínni, tí a ṣí lára ẹ̀, ó là ń pè ní káràndáfí. Tó ṣiṣẹ́ oògùn ẹ̀jẹ̀. Àwọn bàbá wa ń jọ̀wọ́ àná, tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ, wọ́n máa ń lọ̀ ọ́ papọ̀ mọ́ ọkà bàbà tí wọ́n máa fún ọmọ. Ẹ bá ti rí i, tí wọ́n bá lọ̀ papọ̀ mọ́ ọkà bàbà tán, ara ọkà bàbà yẹn á máa dán yàtọ̀. Ọmọ tán bá fún ní káràndáfí yẹn mu, pẹ̀lú àṣẹ Ọlọ́run, ara rẹ̀ ó máa dán yàtọ̀ ni. Kò ní nídìí pé ẹ̀ ń fún ní oògùn ẹ̀jẹ̀ kankan, ṣe ti rí báyìí. Ó ṣiṣẹ́ oògùn ẹ̀jẹ̀ tó confam fún ọmọdé. Tí wọ́n bá ti lọ mọ́ ògì, ẹ rí i pé ògì á ṣe lómú lójú. Bí wọ́n bá gbin ọkà ní sáìdì tí ẹ lọ sọ́dọ̀ eléwé ọmọ, ẹlẹ́fẹ́ ra káràndáfí, pátápátá wọn àtà ẹ̀rọ bí 200 300. Kẹ́ẹ̀kì ẹ̀ fi kọ̀ǹfàmù ohun tí Fágbénró sọ. Wípé ṣé òótọ́ ni Fágbénró sọ ni àbírọ́? Ọkà bàbà ní tàǹpé ọkà bàbà ní guinea-corn. Ó ní ọkà bàbà ní. Tí èèyàn bá ti lọ ọkà bàbà yìí fún ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, tó ti ń jẹun díẹ̀díẹ̀, tẹ́ ẹ wá lọ
èpo ara rẹ̀ tá à ń pè ní káràndá fi mọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọmọ yìí ọmọ ta pọ́npọ́n ni bó sì ṣàgbàlagbà náà ló bá ń ṣe papọ̀ pẹ̀lú ráìsì bí ó sì ṣe ráìsì náà gbogbo ohun tó bá lè wù ká máa ṣe papọ̀ pẹ̀lú a lè máa ṣe lásán ká ṣe sínú kúlà wa inú flask ẹni tó bá rí i pé bóyá egun ò lè tó wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ ò tó kó máa yọ́ mu bá ti ń lọ bí iṣẹ́ kó gbé dání tó bá wà nílé kó máa yọ́ mu pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀jẹ̀ rẹ̀ á máa come up wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá máa fi mú láàrin ọ̀sẹ̀ kan kó máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó lọ wo ẹ̀jẹ̀ rẹ̀ wò wọ́n á sọ fún un pé ẹ̀jẹ̀ rẹ̀ ti wà ókè ó tún wá máa ń ṣiṣẹ́ tó tún máa ń tún ẹ̀jẹ̀ ṣe ara àwọn iṣẹ́ káràndá fínì kọkàn ṣe lásán láì fi nǹkan míì kún ìwọ máa mú wàá rí wípé àwọn nǹkan natural ti wa ó wúlò púpọ̀ fún ara nọ́mbà tẹ́ lè pè mí sí fún àwọn nǹkan míì bóyá àrùn ara kan ló ń ṣe ọ́ ni tàbí ìdíwọ́ kan 080 30 45 6383 080 30 45 6383 àǹfààní ń bẹ lórí YouTube page mi tẹ́ lè má bá pàdé lórí Facebook ẹ̀yẹ́ kan lọ sórí YouTube page mi Ifágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited àǹfààní bẹ ní TikTok page mi Ifágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited ní fàìsàn ló gbà ó.